ẹran ewúrẹ́ ní Ibrahim lọ jí gbé ládájọ́ májísrèètì bá ní kí wọ́n ṣe ní búlálà. Adájọ́ ilé-ẹjọ́ májísrèètì kan nílùú Kaduna ni ó ti dá ẹjọ́ wípé kí wọ́n ṣe Asabọlá ẹni ọdún 21 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim Usman ní búlálà 8 gẹ́gẹ́ bí ìjìyà fún jíjí ẹran ewúrẹ́ gbé. Ibrahim ló gbà wípé òun ṣe ẹ̀ṣẹ̀ náà tó sì ti rawọ́ ẹ̀bẹ̀ níwájú ilé-ẹjọ́ ọ̀hún láti bójú àánú wo òun gẹ́gẹ́ bí ó ti ní àwọn ọ̀rẹ́ òun ò ní wọ́n ṣì òun lọ́nà. Onídàájọ́ Ibrahim Emmanuel nígbà tí ó ń ṣe àgbékalẹ̀ ìdájọ́ rẹ̀ ló ti ní ilé-ẹjọ́ náà bójú àánú wo olùjẹ́jọ́ ọ̀hún nítorí wípé ó tètè gbà wípé òun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án. Onídàájọ́ Emmanuel ló ti pàṣẹ kí wọ́n fún Usman ọ̀hún ní búlálà 8 tí ó sì dá a lẹ́kun láti jìnnà sí irú ìwà ìbàjẹ́ bẹ́ẹ̀ nítorí ọjọ́ iwájú tó tẹpẹlẹ mọ́ pé ilé-ẹjọ́ lè má bójú àánú wò mọ́ tó bá di ìgbà míì. Abiola Ajani ló jábọ̀ ìròyìn fún Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀